Bó bá ti gbé mi ṣépè tó láì bínú ẹ láì mú ẹ rí, ó mọ̀ mí rí, omi ò mú ẹ rí, ó kọ̀ pinnu pé èpè ló fẹ́ máa fi mí ré. Àwọn áńgẹ́lì tó máa ń fi ni ré á máa fi ẹ́ ré. I won't even take it lightly anymore. If you curse me online now, personally, I will personally tell God that there should be angels on assignment. Angels on assignment. Tó bá ti fi mí ré káwọn ogun ọ̀run lọ máa fi yín ré tìrùntìrùn. Ẹni tó bá ti dìde pé ìṣeré mi bí òun nú, tó bá ń bí ẹnu, má comment, má post, fílẹ̀ sá fún mi. Ẹ̀yin tèmi, Yínká Aláṣeyọrí tuntun jáde o láti wá dá sẹ̀ríà fún gbogbo àwọn tí wọ́n ń bú tí wọ́n ń dráàgì rẹ̀ online o. Ó ti sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ó sọ wípé ẹni tó bá wíṣì ní ikú, òun ni ikú yóò pa. Ẹni tó bá wíṣì ní àrùn yóò gbèdè. Ẹ̀yin tèmi, ó náà máa bẹ̀ Ọlọ́run sí gbogbo àwọn tí wọ́n ń dráàgì òun ní online. Ẹ̀yin tèmi, ó yá ẹ jẹ́ ká gbọ́ látẹnu Yínká Aláṣeyọrí. Wà ókè láyé bó tó bá ti rí pé ìṣeré mi ò wá ń dúró dọjọ́ tó máa tọ́nà tó máa rí rest in peace, ó di èèwọ̀ lórí mi, ó di èèwọ̀ lórí ọmọ, ó di èèwọ̀ lórí ògo. Gbogbo àwọn tó fẹ́ mi fẹ́ ire ní tòótọ́, ó di èèwọ̀ lórí wọn, ó di èèwọ̀ lórí wọn, ó di èèwọ̀ lórí wọn. Ẹ jẹ́ àgbàdúrà, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ayọ̀ mi máa ń bínú, tó jẹ́ pé ìṣeré mi ó kò dùn mọ́ nínú, ṣùgbọ́n ó dúró dọjọ́ tó máa sọ pé ó tán, ó ti dágbére fáyé lórí ọ̀rọ̀ mi. Ọlọ́run má fààyè gbà wọ́n láti kí mi ní rest in peace. Ó di èèwọ̀, má fi àyè gbà wọ́n. Ikú àìtọ́jọ́ ó di èèwọ̀ lórí mi, ikú àìtọ́jọ́ ó di èèwọ̀ lórí ọmọ mi, ikú àìtọ́jọ́ ó di èèwọ̀ lórí ilé mi, ikú àìtọ́jọ́ ó di èèwọ̀ lórí iṣẹ́ ìránṣẹ́ mi, ikú àìtọ́jọ́ ó di èèwọ̀. Kò ní fi ṣe bóyá wòlíì ni, bóyá aláàfáà ni, ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bí nínú obìnrin tá a fọ̀bẹ gbẹ̀bí ẹ̀ lórúkọ Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, má fi ìṣeré mi máa ń bí wọn nú. Wọn kì í congratulate mi, ṣùgbọ́n nǹkan tó ń dúró dè ní kọ́ rí bí ẹlẹ́dàá má gbà. Ọlọ́run tó dá ọ̀run òun ayé má gbà. Ẹni tó bá ti rò ó lọ́kàn, tó bá ti pinnu ẹ̀, Ọlọ́run jó ṣubú lé lórí. Ẹni tó bá ti rò ó nínú ọkàn ẹ̀, tó bá ti pinnu nínú ọkàn ẹ̀ pé ikú mi lòun dúró dè, Ọlọ́run jẹ́ áńgẹ́lì apanirun kó máa lé wọn kiri. In the mighty name of Jesus, kángẹ́lì apanirun kó máa lé wọn kiri. In the mighty name of Jesus, kángẹ́lì apanirun kó máa lé wọn kiri. In the mighty name of Jesus, ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tá a fọ̀bẹ gbẹ̀bí, má fún wọn láàyè yẹn, má fún wọn láàyè yẹn, má gbà wọ́n láàyè, má gbà wọ́n láàyè. Ìṣeré mi ó ń bí wọn nínú. Bó o gbé mi sókè, ó ń bí wọn nínú. Èyí tó ṣe fún mi ńlá ni lójú mi, ṣùgbọ́n ó kéré lójú wọn, mú gbà. Ṣùgbọ́n tó wá ń dúró dọjọ́ tó máa yọ̀ mí, Ọlọ́run má fààyè gbà. Ọlọ́run má fààyè gbà. Jésù Olúwa wa. Ẹ jẹ́ àgbàdúrà, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo ọ̀rọ̀ òdì tá a ti gbé mi ṣẹ́, èyí tí mo kà kún àtèyí tí mi ò kà kún, tó dúró dọjọ́ tóun máa farahàn lórúkọ Jésù. Ẹ̀mí Mímọ́, ìwọ lọ̀rọ̀ tó máa ń gbé gbogbo gbólóhùn mi, gbé wọn mì láàyè, má jò ó ríbi dúró sí lórí ayé mi. You need to pray and tell God. If you can send this prayer to people, send it to them. Ọ̀rọ̀ òdì tá a gbé mi ṣẹ́, èpè tá a gbé mi ṣẹ́. This is a critical moment. This is a critical moment. It is a critical moment. We are in a time that you need to fear everybody. O nílò láti bẹ̀rù àwọn èèyàn. O nílò láti máa fura sáwọn èèyàn. Mo lọ sọ́dọ̀ celebrity kan lọ́jọ́ kan. She is big. She's a big name. And she was telling me how she was poisoned. I feared. Lọ́wọ́ ẹni tí kò lè ṣaláì má gbóúnjẹ lọ́wọ́ ẹ̀. Ẹ̀rù bà mí. Ká ní rẹ ni bẹ́ẹ̀ yẹn ti lọ ni. Nǹkan táwọn èèyàn máa ṣe ni rest in peace. Ọlọ́run ló dá sí. She went through hell. She went through hell. A lot of things are happening off social media. You see people smiling online with you.
They are on their mats, they are on their knees, begging God to make you fall. Yes, you see people advising you, physically smiling at you. Behind the closed doors, you know what they are doing? No. Ẹni tó rí iwájú, tó rí ẹ̀yìn, tó rí àárín, tó rí òkè. Ẹ gbàdúà. Ẹ gbàdúà. Ẹ gbàdúà. Kò sí nǹkan téèyàn lè kójọ láyé ẹ̀mí gígùn lọ́ba ẹ̀. Kò sí ẹ̀mí gígùn lọ́ba ẹ̀. Ẹ gbàdúà, ẹ sọ fún Ọlọ́run. Ọlọ́run jọ̀ọ́ nínú àánú. Ọ̀rọ̀ òdì tá a sọ nípa mi, ata ìbò ẹni. Mo kà kún, mi ò kà kún. Tó ń dúró dọjọ́ tóun máa farahàn. Ọlọ́run má fààyè gbà, má jẹ́ kó rí ibi dúró sí lórí ayé tèmi. Má jẹ́ kó rí ibi dúró sí lórí ilé mi. Má fààyè gbà, ìmúṣẹ ò gbọdọ̀ wá sí ìmúṣẹ. Ẹlòmíì ibi tó ti ń táìpù ẹgbẹ́ kí ló máa ń pè gbólóhùn àbí kí ló àwọn Yorùbá máa ń sọ tó bá ń tọ́ láyẹn tó máa ń sọ pé gbohùngbohùn, ẹgbẹ́ gbohùngbohùn ló wà, olúgbohùn ló wà, ẹgbẹ́ olúgbohùn ló wà. Ẹ gbàdúrà, ẹ sọ fún Ọlọ́run. Ọlọ́run jọ̀ọ́ nínú àánú. Ọ̀rọ̀ òdì tá a ti sọ ń pa mi, tá a ti gbé mi ṣẹ́, tá a sọ nínú ilé, tá a sọ ní gbangba, bóyá wọ́n táìpù ẹ̀ lórí social media ni, bóyá àwọn tí ò ní dátà lọ táìpù ẹ̀, bóyá wọ́n lọ́lá jù mí lọ, bóyá àjọ lọ́lá bákan náà, bóyá wọn ò lọ́lá tó mi, bóyá wọ́n lórúkọ jù mí lọ, bóyá wọ́n lówó jù mí lọ, gbogbo ẹnikẹ́ni, bóyá wọ́n yá dátà ni, gbogbo ọ̀rọ̀ òdì níbikíbi ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tá a ti dúró sọ lórí ọ̀rọ̀ èmi Adéyínká, aláṣeyọrí kò ní ṣẹ. Ìwọ náà gbà á lórí ọmọ, gbà á lórí ọkọ, ohun gbogbo tó bá jẹ́ ayọ̀ ẹ, bẹ̀rẹ̀ sí ní gbà á lórí wọn. Bẹ̀rẹ̀ sí ní gbà á lórí wọn. Ẹlòmíì máa bẹ́ ẹ bóyín láàárọ̀, ó máa bẹ́ ẹ bóyín lọ́sàn-án, tó bá dalẹ̀ ó máa pẹ̀ láwọn tó ń ba tiẹ̀ jẹ́. Òótọ́ ni mo bá ẹ sọ, kì í ṣeré. Don't look at social media and be smiling. I don't fake anything at all. Anything you see on my page, they are so real. This is me online and offline. Tó bá wá fún mi, ẹ̀mí mímọ́ máa wá fún ẹ. Tó bá dojú kọ mí, àwọn ogun ọ̀run máa dojú kọ ẹ. Tó bá bá mi jà láì nídìí, àwọn áńgẹ́lì máa bá ẹ jà láì nídìí. Gbogbo bí tó lóore bá wà, wọ́n máa kọ̀yìn sí ẹ láì nídìí. Tó bá ń sáré kí n kú, àwọn ọmọ ẹ máa kú tìrantìran. Àkókò yìí kì í ṣàkókò tí mò ń gba soft prayer. Mi ò mú anybody rí. Yes. Tó bá ti wá fún ire mi, ire máa wá fún ẹ. Tó bá ti ní pé kí ikú kàn mí, ikú máa kàn ẹ́ tìrantìran. Ikú tó dẹ̀ ní kó kàn mí á fò mí dá tilétilé. Bẹ́ẹ̀ ni. Mi ò mọ báwọn inú àwọn tó wà nínú ayé ṣe ń pe ògèdè wọn, ṣùgbọ́n mo mọ̀ nǹkan kan pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àtòun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀, ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó gbé ká orí àwọn ìṣàn omi. Ó ní ta ni yóò gorí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ tèmi ò ní, àti àyà funfun tèmi ò ní, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, èmi ò nírú yẹn. Ṣùgbọ́n Bíbélì ló tún fi yé mi pé nínú rẹ̀ lèmi ti di olódodo, nínú rẹ̀ ni mo ti ní àyà mímọ́, nínú rẹ̀ ni mo ti lè gbé ọwọ́ mímọ́ sókè. Ta lẹni náà tàbí nínú obìnrin tó fi ọ̀rọ̀ òdì wá mi, tó fi ń wá ilé mi, tó fi ń wá ọmọ mi, tó fi ń wá ọkọ, tó fi ń wá àwọn olórí àyànmọ́ mi? Lórúkọ Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, ilẹ̀ bá wọn jà. Láti òní ìlọ, ilẹ̀ máa bá wọn jà. Lórí ire ìṣerere dèwọ̀ fún wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró láti súre fún mi, ire kó bá. Ẹni tó bá ti dúró láti gégùn fún mi, tó jẹ́ pé tó bá ti rí fídíò mi báyìí, ègún ló ń rò. Tó bá ti rí pé wọ́n post nǹkan nípa mi pé ó jẹ́ oríire, ègún ló ń rò. Ó ń dúró dọdọ tó máa gbọ́ ibi nípa mi, àwa máa bá mi kẹ́dùn, a máa bá mi Ẹlẹ́dàá má fàyè gbà wọ́n. Ó di èèwọ̀ lórí mi tìrantìran. Ọlọ́run, ó di èèwọ̀ lórí mi tìrantìran. Ó di èèwọ̀ lórí mi tẹbítẹbí, ó di èèwọ̀ lórí mi tilétilé, ó di èèwọ̀, ó di èèwọ̀, ó di èèwọ̀. Jésù Olúwa wa.